ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí n káàbọ̀ sábẹ́ ètò ti òní, lábẹ́ oore ọ̀fẹ́ ọjọ́ ti òní, èyí tí ẹ ti ń gbádùn rẹ̀ bọ̀ láti ọjọ́ pípẹ́ wá sẹ́yìn. Àdúrà mi ni wípé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ yìí, nígbà tí ó bá di odidi ènìyàn, kò ní dá ẹnikẹ́ni yín lẹ́bi. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwuyì láti inú ìjọ Nazareth Baptist Church ọ̀gá ńlá ní agbègbè Àpáta ní ìlú Ìbàdàn. Àkòrí ọ̀rọ̀ mi ti òní yìí ni pínpín ìran náà. Pínpín ìran náà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù Kristi, Ọlọ́run alágbára, gbé orúkọ mímọ́ yín ga fún àǹfààní tí a tún rí gbà lónìí láti pín nínú ọ̀rọ̀ yín fún àwọn olùgbọ́ yìí, èyí tí a pè àkórí rẹ̀ ní pínpín ìran náà. Ọlọ́run tí ń fi ọ̀rọ̀ yéni, tí sì ń fúnni ní etígbọ́ àti àyà ìgbàṣe pẹ̀lú agbára láti mú ọ̀rọ̀ náà lò. Ẹ̀yin ni mo ké pè lọ́wọ́lọ́wọ́. Olúwa ẹ sọ̀kalẹ̀ wá. Àwọn ènìyàn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yín yìí, Olúwa ẹ bá mi ró wọn ní agbára. Ẹ fún wọn ní etígbọ́ àti àyà ìgbàṣe. Ìránṣẹ́ yín tẹ́ lò agbára láti sọ gẹ́gẹ́ bí ọkàn yín. Ọgbọ́n látòkè wá, Olúwa ẹ bá mi fi fún un. Ògo ni fún orúkọ Olúwa. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Jésù Olúwa wa, àmín. Bíbélì kíkà wa ni a ó rí nínú ìwé Nehemiah orí ìkejì, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ẹsẹ̀ ogún. Nígbà náà ni mo sì wí fún wọn pé, ẹ̀yin rí ìbànújẹ́ tí àwa wà, bí Jerúsálẹ́mù ti di ahoro, ẹnu ọ̀nà rẹ̀ bí a sì fi iná sun. Ẹ wá, ẹ jẹ́ kí a mọ odi Jerúsálẹ́mù, kí a má bàa jẹ́ ẹni ẹ̀gàn mọ́. Nígbà náà ni mo sọ fún wọn ní ti ọwọ́ Ọlọ́run mi tí ó dára lé ara mi àti ọ̀rọ̀ ọba tí ó bá mi sọ. Wọ́n sì wí pé, jẹ́ kí a dìde, kí a sì mọ odi. Bẹ́ẹ̀ ni wọ́n gba ara wọn ní ìyànjú fún iṣẹ́ rere yìí. Ṣùgbọ́n nígbà tí Sanbalati ará Horoni àti Tòbáyà ìránṣẹ́ ará Amoni àti Gésèmù ará Arábíà gbọ́, wọ́n fi wá rẹ́rìn-ín ẹlẹ́yà, wọ́n sì gàn wá. Wọ́n sì wí pé, kí ni ẹ̀yin ṣe yìí? Ẹ̀yin ó asọ̀tẹ̀ sí ọba. Ẹsẹ̀ ogún tí ó parí àgbéyẹ̀wò ti òní. Nígbà náà ni mo dá wọn lóhùn, mo sì wí fún wọn pé, Ọlọ́run ọ̀run, òun ó ṣe rere fún wa. Nítorí náà àwa ìránṣẹ́ rẹ̀ yóò dìde láti mọ odi. Ṣùgbọ́n ẹ̀yin kò ní ìpín tàbí ipá tàbí ohun ìrántí ní Jerúsálẹ́mù. Ẹ ké hallelujah. Tí a bá kíyèsí àkòrí ọ̀rọ̀ yìí, pínpín ìran náà. Tí a bá yẹ Bíbélì wa wò dáadáa, a kíyèsí pé láti ìbẹ̀rẹ̀ ìwé Nehemiah, tí a bá wo Nehemiah orí kìíní, ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kẹta. Ó ní, wọ́n sì wí fún mi pé àwọn ìyókù tí a fi sílẹ̀ níbẹ̀ nínú àwọn ìgbèkùn ní ìgbèríko ń bẹ nínú wàhálà ńlá àti ẹ̀gàn. Odi Jerúsálẹ́mù sì wó lulẹ̀, a sì fi ilẹ̀kùn rẹ̀ jóná. Eléyìí ni Nehemiah gbọ́ ní ìlú kejì tí ó ti ń ṣiṣẹ́ lábẹ́ ọba tí ó ń gbé ọtí fún, tí àwọn ará Júdà sì wá sọ ohun tí ó ṣẹlẹ̀ ní ilẹ̀ Jerúsálẹ́mù fún. Bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa wípé inú Nehemiah bàjẹ́ pé ẹ̀gàn lélẹ́yìí. A
àwọn ẹ̀yà tí Ọlọ́run fẹ́ràn jù, tí Ọlọ́run fi ọwọ́ agbára tó ń fi bá wọn rìn, tó kó wọn kúrò nínú ìgbèkùn, tó mú wọn lọ sí ilẹ̀ ìlérí níbi tó ń sàn fún wàrà àti fún oyin, tí wọ́n wá dé ilẹ̀ náà tán tí ogun wá lọ jà wọ́n. Kí ló lè fa eléyìí? Àwọn Yorùbá ní ọ̀rọ̀ sùnùkùn, ojú sùnùkùn là ń fi wò. Nehemiah kíyèsí wípé kò sí ohun mìíràn tó lè gba ọ̀tá láàyè láti fìyà jẹ ọmọ Ọlọ́run bí kò ṣe pé ènìyàn bá kúrò nínú ìfẹ́ Olúwa. Ẹ ké hallelujah. Eléyìí ni àwọn ọmọ Ísírẹ́lì ṣe tí ogun fi jà wọ́n. Wọ́n kọ Ọlọ́run wọn sílẹ̀, a kó wọn gẹ́gẹ́ bí ẹrú lọ sínú ìgbèkùn. Àwọn tí a ò kó tán, àwọn yẹn wà nílẹ̀ Jerúsálẹ́mù. Nígbà tí wọ́n kó wọn lẹ́rú, tí wọ́n jẹ ìyà ẹ̀ṣẹ̀ wọn tán, tá a dá wọn padà, tí wọ́n dé ilẹ̀ Jerúsálẹ́mù, Nehemiah rí wọn, inú rẹ̀ bàjẹ́ nítorí pé kí sì ni? Ó rí wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n dá òun náà ló fà á. Nígbà tó wá dé ibi tí mo kà fún wa nínú ìwé Nehemiah orí 2 ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 20, Bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa wípé nígbà tí Nehemiah gbọ́ ọ̀rọ̀ tí àwọn ará Júdà sọ, ó wá tọ̀ Ọlọ́run lọ, ó gbàdúrà, ó bẹ̀bẹ̀ fún ìdáríjì àwọn baba ńlá àwọn ọmọ Ísírẹ́lì. Ohun tó fà á tí ẹ̀gàn fi dé bá ilẹ̀ Jerusalem, tí odi ibẹ̀ fi di wíwó, tá a fi mú ilẹ̀kùn bẹ̀ tá a fi dáná sun. Ó bẹ̀bẹ̀, Ọlọ́run sì gbọ́ igbe àtẹ̀bẹ̀ rẹ̀. Ó wá gbé ìgbésẹ̀. Lọ́jọ́ kan, ibi tó ti ń fún ọba ní ọtí, ọba kíyèsí pé ojú rẹ̀ fàro, ìbànújẹ́ dé bá. Ó ní eléyìí kìí ṣe ayọ̀ bí kò ṣe ìbànújẹ́. Nehemiah kúkú wá sọ gbogbo ohun tó dé bá. Ó sì béèrè, lẹ́yìn ìgbà tó ti tọ̀ Ọlọ́run lọ tán, ó béèrè fún ìrànlọ́wọ́. Ọba sì gbé ìgbésẹ̀. Kí ló ń fẹ́? Bíbélì sọ wípé ó sọ gbogbo ìrànlọ́wọ́ tó ń fẹ́ láti padà lọ sí Jerusalem, láti lọ tún odi yẹn mọ́, láti béèrè fún ìrànlọ́wọ́ irinṣẹ́ tí ó lò. Ọba sì fún ní gbogbo ìrànlọ́wọ́ tó ń fẹ́. Nígbà tó délẹ̀ Jerusalem, ó pe àwọn olóye, àwọn ẹni bí ọkàn Ọlọ́run tó mọ̀ wípé tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ yìí, inú wọn ó dùn láti bá fọwọ́sowọ́pọ̀. Wọ́n kóra wọn jọ papọ̀, wọ́n sì sọ wípé àwọn ṣetán láti bá a ṣiṣẹ́ náà papọ̀. Wọ́n bẹ̀rẹ̀ láti máa mọ odi Jerusalem. Bí wọ́n ti bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta kan tí a dárúkọ níbí yìí, ìkíní Sanbalati ará Horoni, Tòbáyà ará Amoni, àti ìkẹta wọn tí í ṣe ará Gésèmù. Òun gangan, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, àwọn ni wọ́n tọ̀ Nehemiah lọ pé ṣé kìí ṣe pé ẹ fẹ́ sọ̀tẹ̀ sí ọba? Odi Jerusalem tí wọ́n ti wó, ẹ̀yin tún fẹ́ gbé dìde. Ibi tẹ́ ti mọ̀ wípé kò sí ibikíbi ní orí òkè pé alààyè. Bí àwọn kan bá wà fún re, àwọn kan wà fún ibi. Àwọn wọ̀nyí gbégbésẹ̀ wípé kìí ṣe ojú àwọn ní nǹkan Ọlọ́run yóò fi máa bàjẹ́. Wọ́n sì gbé ìgbésẹ̀ láti ṣe àtúnṣe. Ṣùgbọ́n àwọn kan tí Sátánì ti kúnnú wọn, àwọn tó láyọ̀ nípa odi Jẹ́ríkò odi Jerusalem tó wó yẹn, àwọn tí wọn ò fẹ́ ààbò fún àwọn ọmọ Ọlọ́run, àwọn tí Èṣù ń bẹ̀ níṣẹ́ tó ń bẹ̀ lọ́wẹ̀, àwọn rí ìgbésẹ̀ tí Nehemiah àti àwọn arákùnrin rẹ̀ gbé, inú wọn ò dùn. Wọ́n hun irọ́ jọ wípé àwọn lọ bá ọba pé Nehemiah fẹ́ sọ̀tẹ̀ sọ́ba ni, wọ́n fẹ́ kó àwọn èèyàn rẹ̀ jọ, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìjọba tuntun ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí Nehemiah ò jẹ́ kó jáun láyà. Nehemiah sọ wípé ọwọ́ Ọlọ́run àti ọwọ́ rẹ̀ ó ń bẹ lára àwọn. Ìgbésẹ̀ táwọn ti gbé yìí, àwọn ti bẹ̀rẹ̀ rẹ̀, àwọn ó sì ṣe ní àṣepé. Bàbá Paul ó sọ fún àwọn ará Fílípì, ó ní ẹni tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín, òun náà ni yóò ṣe àṣepé rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run yé Nehemiah mọ̀ wípé ẹni tí Ọlọ́run bá tì lẹ́yìn a máa ṣàṣeyọrí. Ó wá sọ fún wọn wípé ọwọ́ Ọlọ́run ń bẹ ní ara òun àti àwọn arákùnrin rẹ̀. Ní ẹsẹ̀ 20 yẹn, ó ní nígbà náà ni mo dá wọn lóhùn, mo sì wí fún wọn pé Ọlọ́run ọ̀run òun ó ṣe rere fún wa, nítorí náà àwa ìránṣẹ́ rẹ̀ yóò dìde láti mọ odi, ṣùgbọ́n ẹ̀yin kò ní ìpín tàbí ipa tàbí ohun ìrántí ní Jerúsálẹ́mù. Nehemiah mọ̀ wípé Ọlọ́run tó rán àwọn níṣẹ́ yóò ti àwọn lẹ́yìn. Ìwọ olùgbọ́ mi, bí Ọlọ́run bá fi èrò rere sínú ìwọ náà, ní ibikíbi tí o ti lè bára rẹ, ní láàrin ẹbí ni, láàrin ìlú ni, láàrin ìjọ ni, níbi iṣẹ́ ni, tó rí pé bó ṣe yẹ kí nǹkan lọ, nǹkan ò lọ bẹ́ẹ̀ déédé, Ọlọ́run sì fún ọ ní ẹ̀bùn
ó fún ẹ ní ọgbọ́n, ó sì yẹ kó o lo ẹ̀bùn yẹn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Dìde pín ìran tiẹ̀ náà fún àwọn ẹni tí ó dàbí ọkàn Ọlọ́run, àwọn ọlọ́gbọ́n, àwọn olóye, àwọn onímọ̀, àwọn tó ń rere máa ń wù, àwọn tí ó ṣetán láti bá ọ pín nínú rẹ̀. Fọ̀rọ̀ lọ wọ́n, ẹ jọ gbàdúrà, ẹ fi ọ̀rọ̀ yín lé ọwọ́ Ọlọ́run, ẹ gbé ìgbésẹ̀ láti ṣe ohun tí Ọlọ́run fi sí yín lọ́kàn. Bí ẹ bá lè ṣerú nǹkan wọ̀nyí, mo gbàgbọ́ wípé Ọlọ́run á dìde, á sì tì yín lẹ́yìn, ẹ ṣe àṣeyọrí, nítorí pé tó o bá lè fọ̀rọ̀ rẹ lọ Ọlọ́run, Ọlọ́run ṣetán láti tì ọ́ lẹ́yìn. Agbára ń bẹ lọ́wọ́ bàbá yìí, àṣepé ń bẹ lọ́wọ́ rẹ̀, òun ló láṣeyọrí. Ó ní ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé òun, ó lójú kì yóò tì í. Nehemiah àti àwọn arákùnrin rẹ̀, wọ́n gbẹ́kẹ̀lé Olúwa, wọ́n sì ṣe rere. Ọlọ́run tì wọ́n lẹ́yìn, wọ́n ṣe àṣeyọrí. Tí wọn náà bá lè gbẹ́kẹ̀lé Olúwa lónìí, tó fọ̀rọ̀ rẹ lọ, tó gbẹ́kẹ̀lé, ó ṣe àṣeyọrí. Má wo ọ̀tún, má sì wo òsì. Bí kìnìún bá ń bú, ìyẹn Sátánì, ramúramù, má jẹ́ kí ìjì rẹ̀ tàbí ẹ̀rù rẹ̀ kó bá ọ. Ìwọ sá máa wo Jésù Kristi, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ rẹ. Ìwọ sinmi lé, kó náà ó sì sinmi lé ọ. Bó o bá sinmi lé Ọlọ́run, Bíbélì sọ nínú ìwé Òwe, ó ní mo fẹ́ àwọn tó fẹ́ mi, ẹni tó bá sì wá mi ní kùtù, ó ní yóò rí mi. Tó o bá fẹ́ Ọlọ́run bó ti fẹ́ ọ, ó lè gbẹ́kẹ̀lé, ó lè ṣe ìfẹ́ rẹ̀, wàá lè ṣàṣeyọrí, ẹ̀rù ò ní bà ọ́. Sátánì wà láyìíká lóòótọ́, bó bá ń bú ramúramù, asán ni, ẹ̀rù lásán ni, kò lágbára, torí pé ìwọ jẹ́ ọmọ Ọlọ́run, ó sì ṣàṣeyọrí. Tẹríba kó jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù Kristi, àpáta ayérayé, ọba àwọn ọba àti Olúwa àwọn olúwa, Ọlọ́run tó ní gbogbo agbára ní ìkáwọ́. Bàbá, mo gbàdúrà bí Nehemiah ṣe gbọ́ ọ̀rọ̀ pé wọ́n wó odi Jerúsálẹ́mù, tí ìbànújẹ́ sì dé bá ọkàn rẹ̀, títí tó fi gbé ìgbésẹ̀ láti ṣàtúnṣe, tó sì tì í lẹ́yìn. Àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí yìí, tí àwọn náà sì ń fojú ẹ̀mí wo àwọn nǹkan kan tí ó pè fún àtúnṣe, yálà nínú ilé wọn, yálà láàrin ẹbí wọn, nínú ìjọ, ládùúgbò tàbí níbi iṣẹ́ wọn, lórúkọ Jésù Kristi, ìwọ tó ti Nehemiah lẹ́yìn tó fi ṣàtúnṣe, Ọlọ́run bá mi tì wọ́n lẹ́yìn. Jẹ́ kí àwọn náà lè gbé ìgbésẹ̀, kí wọ́n lè ṣe àtúnṣe. Ìrànlọ́wọ́ tí wọ́n nílò, Ọlọ́run darí wọn, kó o jẹ́ kí wọ́n bá ìrànlọ́wọ́ rẹ pàdé. Gbogbo irinṣẹ́ tí wọ́n nílò fún àtúnṣe, Olúwa fi fún wọn o. Ọjọ́jú ó tì wọ́n, nítorí pé wọ́n gbẹ́kẹ̀lé ọ. Ògo ni fún orúkọ Olúwa. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi, ó sì ṣàṣeyọrí. Ayérayé tí ń gbé nínú àwọn ọ̀run yóò sì wà pẹ̀lú rẹ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí yín fún ìfarabalẹ̀ yín. Lórúkọ Olúwa dára fún yín. Bí ẹ ti ń wo àwòrán yìí, lábẹ́ àwòrán yẹn, tẹ́ bá rí àwọn àkọlé tí ń bẹ níbẹ̀. A pè ìkankan ní àmì méjì kan bẹ́ẹ̀, ibì kan subscription, bẹ́ẹ̀ ni àmì agbó wà níbẹ̀. Níbi subscription yẹn ni mo fẹ́ kẹ́ ẹ tẹ̀, èyí tó túmọ̀ sí pé inú yín dùn sí ètò yìí. A lè jọ máa fi ọkàn bá lọ, nítorí pé ojoojúmọ́ náà ni ètò yìí ó máa wáyé. Níbi aago yẹn tẹ́ ẹ bá tẹ̀ ẹ́, ìyẹn ni ó máa rán yín létí ní ìgbà tí àkókò tí ètò yìí yóò tún máa wá sáyé. Bí ẹ bá lè ṣe bẹ́ẹ̀, ẹ lè pín fún àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn yín, káwọn náà lè jẹ adùn yìí, yóò sì dára fún yín. Ẹ ṣé.